sókè olúwa bá mi ṣe Làtòsco Adérẹ̀mí Babátúndé Balógun Musa Kọ́láwọlé Tolúlọpẹ́ Títílayọ̀ Olúkúnlé Abímbọ́lá bẹ́ẹ̀ ṣe ń wò mí mo bá mi ṣe ẹ̀ Dámilọ́lá Ìfẹ́yẹmí Janet Olúwatóbi Yétúndé Akíntúndé Sásílò Peter létẹ̀ gbọ́ yìí orí ẹ̀ wà ńbẹ̀ bá mi ọmọ Bọ́ládé Àlàdé Àríléyànká alàgbà Olúṣọlá Àjàyí nílùú Amẹ́ríkà wọ́n sì wà ńbẹ̀ Timothy Amiyu Raviat bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ mọ́ bá mi ṣí ẹ̀ kó kárí ilé kó kárí oko kọ́ mọ̀ pé ìyá ajẹ̀ lílé Oníṣọlá gbé wá sórí ètò lẹ́nìí Tọ́lá Ọládòkun Àṣàká Ore ló pé olórí FF Sọfúnmádé yéè ijó yìí dà èpè. Ẹ̀wọ̀wọ́ yẹn gbígbé ẹ̀wọ̀wọ́ yẹn ìyá ẹ̀ bọ́ mi wà ń bẹ̀ ilé ìwà rẹ̀ ní òsì kan. Màmá lọ́ọ̀bù ọlọ́rọ̀ ọ̀tùnú màmá lọ́ọ̀bù gángan màmá pọ́tébù Prophetess Olúbùkẹ́ Ọdúnayọ̀ yéè mọ́mí ẹtú ojú ilé ọlọ́ngbọ́ fúngbà àkọ́kọ́ mọ́mí wá sórí ètò lẹ́nì Ọláwọlé Músà Ọlánìkan ń bẹ orí sọ́rí inú mi dùn ní. Mọ́mí ẹ máa wọlé fúngbà àkọ́kọ́ tí mọ́mí wá mọ́mí tẹ́ bá fẹ́ ní kẹ́ bèrè mọ́mí ẹ dákun ẹ kàn bèrè ẹ má bèrè tẹ́ fẹ́ dákun ẹ jẹ́ fún yín tó ti inú mi wá. Hello. Ìpè ni màá gbà kẹ́yìn lórí ètò yìí kí lórúkọ yín mo lẹ ti ń pè. Láti Wo Road. Ìkànnà Méjò. Ẹ ṣé pọ̀ sà. Ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run ànífẹ́ yín. Àmín ẹ ṣé o Ọlọ́run ànífẹ́ yín náà o. Àmín ẹ ṣé pọ̀ mà ẹ ṣé o ẹ ṣé. Ní orúkọ Prince FM Radio wọ́n ní kí n gbé sọ̀rọ̀ náà kí n gbé fún yín máta gbé fún yín kan á wà jó ijó la fi wọ́n bẹ̀rẹ̀ ijó la fi parí sẹ́gmẹ́ǹtì ti yín tí bá dé ibi ijó lọ́pàá mi sọ́rí àti 120 náà ni mo bá nígbà mo bá tẹ̀lé 120 mo bá kà ilé ayé bí asán 120. Mo dúpẹ́ lọ́wọ́ Prince FM Radio ẹ ṣé o iléeṣẹ́ yóò lè bàjẹ́ Àmín a máa lọ síwájú sí Àmín Babátúndé lágbára Ọlọ́run wà dàgbà wà gùn lẹ́yìn Àmín Àmín àti gbogbo àwọn tó ń bá ẹ ṣiṣẹ́ Àmín iléeṣẹ́ yóò ní ju Àmín èèyàn bí èṣù bí èèyàn kò ní wà ní Àmín nígbà tí mo wọ station yìí inú mi dùn gbogbo ẹnu lọ jẹ́jẹ́ lẹ́nu ẹ̀yìn dáhùn. Kí ni ìmọ̀ràn yín fún Babátúndé ọmọ Balógun Olúọmọẹlẹ́wọ̀n ní ṣókí? Ìmọ̀ràn mi ni pé bó ṣe ń ṣe lọ yìí ni kó máa ṣe lọ torí kò ní ìgbéraga. Kábíyèsí ọ̀nà. Tó bá rántí ibi tí mo ti kọ́kọ́ pàdé ẹ̀ wá ṣe MC fún àwọn ọmọ skul kan. Bẹ́ẹ̀ni. Torí mi fẹ́ polówó. Ó yé mi. Ara àwọn ọmọ mi wá wà ń bẹ. Bẹ́ẹ̀ni mà. Èmi ò tiẹ̀ wá mọ̀ ẹ̀. Mo ṣe wá ń pariwo àti Tọ́lá Ọládòkun kìnìún kan kìnìún kan. Ó lọ bí ọdún márùn-ún báyìí bí ọdún márùn-ún. Tí ó bá jù bẹ́ẹ̀ lọ. Wọ́n á ní òun mi náà sẹ́ni tá máa ń gbọ́ ni tó ń jẹ́ bẹ́ẹ̀ rè inú mi náà wá dùn bá lọ ti yọ ìpàdé ìyá fún mi. Bẹ́ẹ̀ni ẹ̀wù gbéraga tó wọ̀ Ọlọ́run ní gbé wọ̀ Àmín iṣu ní gbé wọ̀ Àmín mà. lágbára Ọlọ́run ní jọ rẹ̀ Àmín Àmín àìsàn oníṣẹ́ kò ní ṣọmọ kò ní ṣáyà fún mi Àmín kò sí ní ìbò ṣe ń bá lọ Ọlọ́run àdé máa bá ẹ̀ lọ. Àmín Àmín. Wọ́n tó ti wà ń bẹ̀. Àrí Ìbíkọ́sìm Adéṣọlá ọ̀wọ́ Adéfúnṣọ́ mo dúpẹ́ o ẹ mọ́ bá mi ṣí ẹ̀. Ẹ jẹ́ àjò láàrin ìṣẹ́jú méje àti yìn.
ijó ní fi sìn jáde kó lórí platform yìí kí n yọ kíní kí n yọ lẹ́rọ̀ ẹ ṣe kọ̀ ẹ ṣe o. ẹ kojú wa ẹ kojú wa. Èpè ilé wa lẹ́ni ò sí nǹkan. Wọ́n mi ọ̀gá náà mi ẹ̀rí báyìí mi ebi mo yà kalẹ̀ rè yéè. Wọ́n mi ẹ gbádùn orí yóò èmi kò fi kò jó èyí dà wọ́n ní ṣe ẹwà pa èpè. Ẹ mọ rìn lálẹ́ mo ń sọ fún yín ẹ sì mọ wọ ṣòkòtò lọ́ka tí ní yóò ní bàjẹ́ o ṣe ti eyín sìn ẹ dákun torí Ọlọ́run ẹ jọ torí Ọlọ́run èdè yín gan-an ó lè dá wà lálẹ́ pàtí ẹ bá wọlé òní ẹ sì mọ pọ̀ yẹ pàtí ẹ mọ ọkọ̀ tó báyìí ẹ mọ jó everybody. Tani kọrin o yóò yóò dà fún mi. Tí bá tún pè yẹn tó wá tó wá jó wọ́n fi jó ṣe yín ni wẹ́ẹ̀dọ̀ ọba rí bákan náà. Ẹ ṣe pọ̀ wá lágbára Ọlọ́run ẹ gbé ìṣòro náà. Let's go please.